mo ti dé bí mo ṣe ń dé. Ọlọ́run gbà mí o, Jésù mi gbà mí o, lọ́wọ́ aninilára. Mo ti dé bí mo ṣe ń dé. Mo ní àti dé bí a ṣe ń dé. Àti dé bí a ṣe ń dé o, àti dé bí a ṣe ń dé. Ẹ̀mí mímọ́ gbà wá o, àti dé bí a ṣe ń dé. Ògo máa ní fún Ọlọ́run lókè ọ̀run. A dá gbogbo ògo àti ọlá padà fún ẹni tó ní. Elédùmarè, àpátápàrà, ẹni tí gbogbo ayé ń bọ̀. A ti mọ̀ pé ò ní pẹ́, ṣùgbọ́n a fẹ́ yin Ọlọ́run fún oore rẹ̀, fún mímọ̀ ṣe rẹ̀, fún Sunday àkọ́kọ́. Ta ló lágbára? Jésù ló lágbára àdógó. Ta ló lágbára? Jésù ló lágbára ọba títí láé. Mo ní ta ló lágbára? Ẹni tó wà ńbẹ̀. Jésù ló lágbára àdógó. Lórí ayé mi, Jésù ló lágbára ọba títí láéláéláéláé. Mo yígíyígí o, alágbàwí ẹ̀dá, alákòóso ọ̀run, ẹ̀yin máa lógo jùlọ. Àlàáfíà kó bá gbogbo ènìyàn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó ní ayé tó ní ohun gbogbo. A sì dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ẹni tó ń tì wá lẹ́yìn tó ní ká máa rìn ṣó. Mo kí gbogbo ènìyàn pé àlàáfíà Ọlọ́run kó bá yín gbé o. Ẹ sì kú ìsinmi aláyọ̀ yìí. Ò ní dìbàjẹ́ nínú ilé rẹ̀. O ò ní ṣọ̀fọ̀. Mo ló ò ní sunkún. Gbogbo ẹ̀yin tẹ́ ti dé màámi Margaret Yétúndé. Àlàáfíà Ọlọ́run kó bá yín gbé o. Adé níyì adé. Ògo rẹ̀ á fọ̀hún. Má ṣàìṣe ọ̀rọ̀ yìí. Ẹ̀yin ọba, ẹ̀yin ìjòyè. Ènìyàn bàbá wí ọba jẹ́ ó gbọ́. Èyí ò gbọ́. Ṣé bó ń ṣera rẹ̀ ni? Má fi kú yọ̀ mí. Gbogbo wa la máa kú, ṣùgbọ́n gbogbo ẹni tó gbógun ti Sunday ọmọ Adéyẹmọ, gbogbo yín lẹ lọ. Tó bá jẹ́ lóòótọ́ lọ́lọ́run pè mí, ta rán mi níṣẹ́. Mo ti sọ fún yín o. Ẹ̀yin ọba, Ọbásanjọ́, Tinubu àti gbogbo gómìnà. Ẹ̀yin wọ̀nbílíkì wọ̀nbíà. Ò jẹ́ nílé orò, jẹ́ nílé ogúngun wòlíì, pásítọ̀, àfáà àti ìmáàmù. Oṣù ẹ̀san yín ti dé o. Torí pé mò ń sọ fún yín pé ìṣẹ̀lẹ̀ ńlá máa ṣẹlẹ̀. Mami, mo ní a máa bẹ̀rẹ̀ láti ibi tí a lé Sunday kúrò. Káwọn ọba bá lè mọ̀ pé gọ̀ǹgọ̀ aṣọ náà ni. Ẹni tó ní ẹ̀mí, òun ló pè mí pé ọmọọba Bíọ́dún nìṣó. Èmi ti kọ́ síta. Lọ́wọ́, mo ní Olúbàdàn ọ̀run rere o. Ẹ̀yin ọba tó kù, ikú ni èrè ẹ̀ṣẹ̀ yín. A jọ pàdé lẹ́sẹ̀ gògbèjì nígbà tí a bá dé ọ̀run. A ó lọ sọ fún Ọlọ́run pé n tó gbé ayé ṣe. Ìkàlẹ̀ ènìyàn. Ṣebí Àjùmọ̀bí òun kù. Ẹ rò pé Ọlọ́run ò rí ìkà ni. Ṣebí iṣẹ́ tí Àjùmọ̀bí ṣe, òun ni wèrè yẹn jókòó lé lórí. Lóòótọ́ gbogbo yín ènìyàn ìkà ni yín, ẹ̀san sì ń bẹ fún yín. Ṣùgbọ́n wọ́n wá yànnàná kan. Ẹnìkan kì í jẹ́ kílẹ̀ ọ̀fẹ́. Ẹ mọyì ọba tó wà ní ìgbèríko. Ṣé tí ọba kéékèèké bá wà nítòsí,
bí Ìbàdàn ṣe tóbi tó jẹ́ pé Olúbàdàn nìkan ló wà nínú Ìbàdàn. Nígbà tí Àjùmọ̀bí tó yan àwọn ọba sílùú kéréje ẹ̀yin gbàgbé pé Olúbàdàn náà máa fayé lẹ̀ nígbà tó Olúbàdàn sọ wípé àfi kó bá mórí wá kó mọ́rùn wá, gbogbo ọba yẹn wọ́n ṣe kí ni o, wọ́n dá wọn padà. Ẹ̀sà lẹ́ni ṣé Olúbàdàn ti mọ tí wọ́n ń ṣe òun náà sọ pé tọ́lúbàdàn bá kí parí yóò di oyè ta ògbé tọ́lúbàdàn bá wọ ṣọ́ọ̀tì níkà ta ló kù. Ẹ jọ̀ọ́ o tá a bá kọ̀rẹ́ẹ̀tì ẹ kọ̀rẹ́ẹ̀tì wa o, ẹ dákun ìpínsèdè ìlú bàbá mi tí mo bá rí mo kọ ẹ̀yin náà ẹ bá wa kọ́ dáadáa yóò dára fún yín. Hallelujah. Ọlájùwọ̀n Abídèmí Àṣìṣì ẹ bá wa kọ́ dáadáa. God bless you. Máa mi kò fowó wà rẹ́yìn ọ̀tá rẹ̀ tí ì mọ nǹkan kan sẹ́rí mo ní ẹ̀yin ọba ẹ palẹ̀ ilé yín mọ́, ẹ̀yin ìjòyè ẹ palẹ̀ ilé yín mọ́. Ṣé ẹ rò pé ṣeré ni? Pẹ́pẹ́sẹ́ o, mo sọ fún yín mo ní ẹ lọ gbé màálù ẹ ń bọ láṣọ. Ṣé ẹ mọ̀ pé ibi tó bá ga ẹ lọ sọ fún Aláàfin ṣebí ikú bàbá yèyé ni, ẹni tí ikú ò gbọdọ̀ pa, ẹni tí àrùn ò gbọdọ̀ pa. Ẹ ní dádì ẹ bá mi sọ fún pé ikú ti dé o. Ẹ lọ sọ fún Ọ̀jájá pé kó máa palẹ̀ ilé rẹ̀ mọ́. Ẹ lọ sọ fún olówó Èkó kó máa palẹ̀ ilé rẹ̀ mọ́. Ẹ sọ fún àwọn ọba jàǹkànjàǹkàn, ẹ lọ sọ fún Aláké pé kó palẹ̀ ilé rẹ̀ mọ́. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbowó lórí ọ̀rọ̀ Sunday ṣùgbọ́n tẹ́ ẹ ò rọ́rọ̀ sọ, ẹ palẹ̀ ilé yín mọ́. Ogun ọ̀run ti dé ọdún ẹ̀san. Ẹ̀yin rò pé ọ̀fọ̀ kan ò ní ṣẹ̀ torí pé lánàá ó yẹ kó wọṣọ tó dáa ni. Mo sì tún kí ẹ̀yin màmá wọ̀nyí ẹ̀fọ́ níṣẹ̀lẹ̀ nínú ilé yín. Mo ní kí gbogbo ènìyàn, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀, kán mú aṣọ dúdú sí ọwọ́ wọn lánàá. Àwọn kan torí ẹ̀ wọ́n lọ ra aṣọ dúdú wọ́n wọ̀. Tí ẹ wá sọ pé Ọlọ́run ò ní gbẹ̀san ni. Ṣé ẹ rò pé Ọlọ́run fúnra rẹ̀ ò sí lójú iṣẹ́ ni? Ọmọ ọba kọ́, èmi kọ́, Ọlọ́run ni ẹni tó pè mí ó lòun jíṣẹ́. Ìṣẹ̀lẹ̀ mìíràn tún bọ̀ ní ìlú Benin lọ́la. Mami jẹ́ kí tètè rán ọ létí tó gbé mi wá nìyẹn, mi ò ní pẹ́, mi ò láwáwí kan. Ṣùgbọ́n mo fẹ́ àkókò ìrọ̀ ẹ pé má ṣàì gẹ́ẹ̀tì red candle yẹn lọ́la. Mami má mísì ẹ̀ lọ́la, ẹni gbógun tiẹ̀ wọ́n máa sìnkú ẹ̀ kílẹ̀ tó ṣú. Nígbà tí Olúbàdàn tí gómìnà yẹn jáde láyé wọ́n rẹ́rìn. Wọ́n ní aláwọ̀ ẹkùn, aláwọ̀ mọ́námọ́ná, ọwọ́ bàgádá godo rẹ̀. Ókè, gbogbo àwọn ọba wọ̀nyí tá a rọ̀ lóyè ẹ̀sà kí ni wọ́n fẹ́ sọ nípa rẹ̀ lénìí? Sunday ọmọ Adéyẹmọ wọ́n ṣe báṣubàṣu, wọ́n wọlé ẹ̀ ní Ìbàdàn. Ẹ dákun kí l'Olúbàdàn sọ nípa rẹ̀? Ìwọ náà ti dé ọ̀run tí Àdògán lọ. Ẹ̀sà ó ti lọ sí ọ̀run tí Àfáà lọ. Ipò tẹ́ ẹ fi ilẹ̀ yẹn ṣẹlòmí ò ní bọ́ síbẹ̀. Ọbásanjọ́ ìwọ náà lọ́la o máa kéde pé o fi lẹ́tà ránṣẹ́ sí ìdílé Olúbàdàn. Ìwọ náà lọ palẹ̀ ilé rẹ mọ́ o. Lọ tẹ́ ẹ bá yọ̀ǹda Sunday, mo ti sọ fún yín o. Tẹ́ ẹ bá yọ̀ǹda Sunday, ikú òjijì ẹni tẹ́ ò rókú sí a máa pa wọ́n. Ẹ jẹ́ sọ tuntun fún yín. Ikú yẹn á kúrò Nàìjíríà, á wọlé Elizabeth ní London náà. Ikú yẹn á ṣe kí ni? Á kúrò Nàìjíríà. Ọlọ́run sọ pé òun ó pa wọ́n débi pé òun ó pa Elizabeth. Ẹ lọ kọ́lẹ̀.
ọdún yìí náà ni. Mami Kofo, Ọlọ́run tí a kò lè dá dúró, mo gbé ọ̀gá o, bàbá mi tí a kò lè dá dúró, mo gbé ọ̀gá o, mo ní ẹni tí a kò lè dá dúró, mo gbé ọ̀gá o. It's not by jubilation. I'm not jubilate. But ọ̀pọ̀ wòlíì lẹ́nìí wọ́n ní ẹ máa bẹ̀, ẹ lọ bẹ̀ àwọn ọba, ẹ lọ bẹ̀ àwọn ìjòyè. Àwọn kan ní ṣe bí ẹ̀yin ẹlẹ́ẹ̀kẹ́ èébú, àwọn wòlíì kan sọ bẹ́ẹ̀. Wọ́n ń pe àwọn ajàjàngbara ní ẹlẹ́ẹ̀kẹ́ èébú. Ẹ sà, ẹ̀yin náà dẹ̀ máa ru Ọlọ́run o, ẹ máa tí Ọlọ́run ń ṣe o. Lóòótọ́ Sunday wà nínú àhámọ́. Ṣé ẹ rò pé gbogbo inú àwọn èèyàn tá ń sọ̀rọ̀ lórí Yorùbá Nation we are happy? Àwọn kan sọ pé with standard ẹ̀yin jẹ̀rẹ̀sì nílé yín, ẹ̀yin jẹ gàrí nílé yín, ẹ̀yin jẹ àmàlà nílé yín, ṣùgbọ́n Sunday wà nínú àhámọ́. Yes, ṣùgbọ́n Ọlọ́run máa sọ wọ́n sí inú ilẹ̀ tí wọn ò lè jáde for life. Wọ́n á máa wọ inú ilẹ̀. Mo sọ lánàá, mo ní ikán kì í gbẹ́lẹ̀ tiẹ̀ kó má mú ìlẹ̀pa jáde. Itọ́ kì í balẹ̀ kó má lápa. Kí n wá kọ́lọ́run wá rán mi sí ayé láti jíṣẹ́ yẹn bẹ́ẹ̀. Kí ìṣẹ̀lẹ̀ ó má wá ṣẹlẹ̀ lọ́jọ́ kejì. Mami, ìyẹn ni pé Ọlọ́run ò pè mí. Wọ́n sì tún kù síbẹ̀, ó kù nìbọn rò. Agbára tó jágbára lọ, agbára tó jágbára lọ, agbára tó jágbára lọ, ogun ọ̀run ẹ dìde. Kí ló wí? Agbára tó jágbára lọ, agbára tó jágbára lọ, ogun ọ̀run ẹ dìde, ogun ọ̀run ẹ dìde. Má gbàgbé aago 3 lọ́la. Èmi ọmọ ọba gan ẹ̀ ní rí ojú mi, ó máa wà block but wàá máa gbóhùn mi. Torí pé àjọ máa ṣe tọ̀la ni. Níbi Ọlọ́run ṣe dá ọ ní kó bọ́ sínú ìhòòhò yẹn. Mami, o lè máa comment, o lè máa like but o ò ní gbé ojú rẹ síta. Ẹ ò ní rójú ọmọ ọba torí pé àwa náà máa ṣe bẹ́ẹ̀. Nítorí pé Ọlọ́run ti ń fi iná táwọn àdúrà ti ṣe tán. Jẹ́ kí n tún rán ẹ létí tètè sáré gbé mẹ́sẹ̀jì yìí síta. Pín fún ẹlòmíì, tó o bá pín fún ẹlòmíì, o ò fẹ́ràn Sunday kó bọ́ta. Torí pé mo ti sọ fún yín ní ilẹ̀ Benin, àkọ́bí wọn Ọlọ́run máa fi ṣèrúbọ. President wọn máa wọnú wàhálà. Ìlú yẹn ogun ọ̀run máa ń mì ìlú yẹn tó lágbára. Èmi mà tí ìkákùn torí pé mà pọ̀ ọmọ ọba ló ń sọ̀rọ̀. Ìdí ẹ̀ kà ń rí ọmọ ọba ni, ṣùgbọ́n mo gbàgbọ́ lákòókò tiẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá tó máa mú ọ bú jáde yóò ṣẹlẹ̀ lórúkọ Jésù. Èmi ò ní nǹkan tí mo fẹ́ sọ, sì ní tí mò ń gbà lórí YouTube àbí lórí nǹkan, ṣùgbọ́n mo dé gẹ́gẹ́ bí Elédùmarè ti pè mí. Tí ò bá rán mi ni ò ní jíṣẹ́. Àwa ò ṣe wòlíì ajógbẹ̀kọ́, àwa ò ṣe wòlíì ajógbẹ̀ rice, àwa ò ṣe oníwọ́wọ́ mílíọ̀n tẹ́ ń gbé fún wa. Ṣùgbọ́n àwọn tán gba 1 mílíọ̀n, tán gba 2 mílíọ̀n, tá à lè sòtítọ́, iná Ọlọ́run ń bọ̀ wá jó wọn. Adébóyè kọ̀ kò jíṣẹ́. Dádì, Ọlọ́run ní kí n sọ fún yín pé ẹ̀san rẹ̀ ń bọ̀, kò ní pẹ́ dé. Ẹ̀san rẹ̀ ń bọ̀, kò ní pẹ́ dé o. Mo mà sọ fún yín, kó tó di ọjọ́ 14 nínú oṣù January, dádì ẹ padà ẹ wá sọ tí Ọlọ́run sọ nípa Nàìjíríà. Ẹ̀dẹ̀ mọ́ láwọn, ẹ̀dẹ̀ mọ itú tó pa. Wọ́n ní èṣù ṣe egbò kó wà látàrí, kó wo itú tí ó fi òun pa. Gbogbo oríṣiríṣi tẹ́ ń dá ẹ̀yin ọmọ Yorùbá lẹ́nìí sìn, bàbá ti dàgbà ó rí bí àgbáre. Ẹ̀yin tẹ́ kù sẹ́yìn, Ọbásanjọ́, ṣé ìwọ náà ò ní kú?
ṣé o ti rí Olúbàdàn ó mà lọ Aláàfin Ọ̀yọ́ ìwọ náà palẹ̀ ilé rẹ mọ́ èmi náà palẹ̀ ilé mi mo sọ fún ẹ mo nígbà tí mo pé 50 years I'm not jubilate because mo súnmọ́ bẹ̀rẹ̀ gíráàdì ni ṣùgbọ́n tí Ọlọ́run bá gbọ́wọ́ mi ṣe ló máa jẹ́ èrè mi kí ló fẹ́ jẹ́ èrè ìwọ náà ìwọ arákùnrin tó ń wò mí ìwọ tó gbowó Sunday ìwọ tó gbowó lẹ́yìn tó jẹ́ pé o padà sẹ́yìn nínú Yorùbá Nation kí ló fẹ́ jẹ́ èrè rẹ mo sọ èyí nítorí pé pa ilẹ̀ ilé rẹ mọ́ nítorí pé ikú ti dé o Tinubu lọ pa ilẹ̀ ilé rẹ mọ́ Ọbásanjọ́ pa ilẹ̀ ilé rẹ mọ́ torí pé àjọ máa wọ ìjàkadì kí ní kan kà ń yà mí lẹ́nu ṣùgbọ́n àfi tí mi bá fẹ́ sọ̀rọ̀ bàbá Bákàrè president for tomorrow jẹ́ ká máa campaign fún Bákàrè báyìí pé pásítọ̀ wa fẹ́ di pírẹ́sídẹ̀ntì pírẹ́sídẹ̀ntì Ọlọ́run ṣí mi lójú lóru mo rí Bákàrè pé fẹ́ òun fẹ́ jáde àṣẹ pírẹ́sídẹ̀ntì pátì mi tó ń bọ̀ àbọ̀ ni ò tí ì yé mi bàbá Bákàrè pírẹ́sídẹ̀ntì àwọn pírẹ́sídẹ̀ntì àwọn bigibigi mi ì ní pẹ́ mo kà wá ṣe ọ̀rọ̀ tí ọ̀la sílẹ̀ ni kó bá lè mọ bó ṣe máa gbàdúrà wàá gbé bíbélì rẹ oh my God wàá gbàdúrà lọ́la pẹ̀lú red candle láago 3 ó lè má bọ́ sí àkókò kan náà má fi àkókò tó bá wù kó bọ́ sí lọ́dọ̀ tiẹ̀ aago 3 ti Nàìjíríà lèmi máa ṣe tèmi mú dẹ̀ bá wà lórí program but láago 3 tiẹ̀ a lè jọ ṣe tiwa tó bá ìwọ tó bá rí orí ọ̀fẹ́ ẹjẹ́ àjọ pàdé láago 3 ti Nàìjíríà mami ní káàdì báyìí ló máa wà á dẹ̀ kẹsẹ̀ rẹ̀ sílẹ̀ lẹ̀ wà á ka orin Dáfídì tá a kà yẹn Psalm 91 yẹn òun la máa kà á dẹ̀ máa pe áńgẹ́lì yẹn mo ti pe orúkọ rẹ̀ fún gbogbo ayé áńgẹ́lì yẹn ló ń jẹ́ kí mo pè é rí pé ẹ̀kọ́ ọ̀tá mi ní tí pé mo fẹ́ mọ̀ pé bóyá àwọn èèyàn ń tẹ̀lé mi bóyá wọ́n sì mọ orúkọ tí mo dá torí pé nígbà míì èèyàn máa ń sùn tó máa ń kú bíi tolúbàdàn èmi kì yóò zẹ̀ kókó kankan bí kò ṣe yíyẹ kí n máa lè máa ròyìn iṣẹ́ Ọlọ́run èmi ò ní kú kankan ó yá sọ fún mi kí n gbọ́ ẹ bá ń kọ́ ọ̀tá mo fẹ́ wo ohun tẹ́ ẹ fẹ́ kọ mo pe orúkọ áńgẹ́lì yẹn mo pè ń jẹta mo sì pè é lánàá mélòó mo ní ẹ pé Dragamatón mami mi orí rẹ ò ní gbàbọ̀dẹ̀ ò ní rí kó ọmọ màmá Margaret ayé ò ní pa ọ́ Dragamatón gbọ́ dáadáa Dragamatón àwọn èèyàn máa fẹ́ràn Sunday pọ̀ màmá mi kò fún bàbá màmá ẹ jọ̀ọ́ ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa yes ẹ dákun ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ Olúwa ni òun ló jáde tó sì ń tẹ̀lé wa Dragamatón tí jẹ́ ẹsẹ̀un Dragamatón mélòó la ní ká pè é lọ́la red candle ò ní síra ẹ mami Margaret màmá yẹn dá pọ̀ wọ́n fẹ́ràn ilẹ̀ Yorùbá lórúkọ Jésù ò ní kú fọ́tayọ̀ 121 times ó simple mami kò lé ẹ̀rí pé tà náà ò lè rárá bá a ṣe ka sáàmù yẹn bẹ́ẹ̀ náà la ó sì tún ka sáàmù 91 yẹn náà sí kándù yẹn bó o bá ti kà á sí tán wàá dẹ̀ mú ìṣáná yẹn bó o bá ti kà á sí tán tó o ti pé Dragamatón 121 wàá dẹ̀ sáná sí mami o máa fohùn mìíràn fọ̀ mo ló máa fèdè mìíràn fọ̀ gbọ́ tógun kan bá wà nínú ayé ẹ̀ ìwọ tó o bá rí ọ̀rọ̀ yẹn pè tó o bá rí ọ̀rọ̀ Dragamatón yẹn pè láago 3 lọ́la mami ayé rẹ ò tún wà bákan náà ogun ilé bàbá rẹ á máa já pàtì ogun ilé ìyá rẹ á máa já pàtì ogun ayé rẹ máa já pàtì ọwọ́ iná tó wà lára rẹ á máa gbiná dànù igi àràbà tó lòun ò ní wá máa wó lulẹ̀ wèé wo ogun tiẹ̀ gan máa bí ó bá ṣe ń pè Dragamatón ìdè rẹ̀ dẹ̀ ń já má rò pé torí pé o fẹ́ ṣe fún Sunday ọmọ Adéyẹmọ nìkan ṣùgbọ́n tiẹ̀ ń kọ́ tiẹ̀ ń kọ́ Yeti Queen God bless you ẹ kú ọdún 2022 the year of
mi mo yìí bó yín kọ ẹ wá ìtọ́kù sí ẹ má jẹ́ yín mi ó yọ wàá má ṣe kí ni wàá máa pè é bó o ṣe ń pè o bẹ́ẹ̀ náà ló ń jẹ́ màámi Mátúndé ẹ káàbọ̀ Mátúndé ẹ káàbọ̀ bó o ṣe ń pè o Yorùbá Nation ni o bẹ́ẹ̀ náà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe ń pè o bẹ́ẹ̀ ló ń jẹ́ ẹni ọba ẹ má ṣàṣùpara ikú ti dé o mo ń wí fún yín àyàfi kẹ́ lọ gbowó Tinubu padà owó tẹ́ gbà lọ́wọ́ Ọbásanjọ́ kẹ́ gbé padà pẹ́ pa Sunday mọ́ gbogbo yín lẹ ó lọ bọ́ọ̀bì wù kó kéré tó wọ́n gbé bàtà wọ́n wá bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà yìí àgbégbà náà máa fòkó yín ṣe mo dẹ̀ wí fún yín o mo dẹ̀ ń kéde o ó dàbí àwàdà nísìnyí o ẹ dákun gbóhùn Ọlọ́run yín o ẹ yí padà ẹ má rokú sí Sunday mọ́ Ọlọ́run ti ṣẹ̀tàn àti tú sílẹ̀ báyìí Màámi Tóyìn ẹ máa kálẹ̀ ẹ ò ní rí kú ọmọ o ẹ ṣeun mú bọ̀ orí rẹ ò ní dàrú Jehovah 91 rẹ ń kọ́ àwọn ènìyàn nìyẹn tá mọ tí wọ́n sọ Jehovah 91 Dragamaton 121 Psalm 91 mọ́mí àjọ máa fàáyà yẹn lọ́la gbẹ̀rẹ̀gẹ̀dẹ̀ àwa gbìdán kékeré lẹ̀ sì sà yẹn èmi á máa sọ pé ẹ jẹ́ kí lóògùn ó sà ẹ dákun ní gbogbo tá a ṣe lánàá yẹn ta ni mo ní kó mú $1 wá mọ́mí ta la dáwó fún ta náà dáwó fún pé Ọlọ́run fẹ́ lò ọ́ láti ṣiṣẹ́ ta ló dáwó fún mo béèrè ní o Adéwálé God bless you ta lè dáwó rẹ̀ fún mọ́mí a nídìí àti dáwó ṣùgbọ́n a ní láti lo agbára tí Ọlọ́run fún wa mọ́mí mo bọ̀ God bless you ẹ jẹ́ kẹ́lòmíì tún sọ̀rọ̀ Prince Adéwùmí God bless you welcome happy new year ta lè dáwó fún eléyìí ò sọ̀rọ̀ owó dídá ẹ ra Kùránì ẹ ra Bible ẹ ra ohunkóhun àràgùntàn wo nítorí ká máa rà lọ́la ni kándù mi ní ẹ mọ́wọ́ kándù wá èló náà ń ta red kándù ìpọ́njú ò ní dé bá ọ ṣùgbọ́n olóhùn fúnra òun fẹ́ kọjá lọ sí Benin ológun lólúwa ajagun ṣẹ́gun ní orúkọ rẹ̀ ológun lólúwa ó gbọ́ dáadáa ó ní ológun lólúwa ọba tí ń jagun tí kì í fọ̀kọ̀ jà bàbá mi tí ń jagun tí kì í fọ̀pọ̀ ènìyàn ń jagun rẹ̀ bàbá mi àwọ kẹ̀mbẹ̀rẹ̀ ju ìjà ológun lólúwa ajagun ṣẹ́gun ní orúkọ rẹ̀ ológun lólúwa mo ní ológun lólúwa ológun ti dé o tó lágbára ju sójà lọ tó lágbára ju olóògùn lọ tó lágbára ju oníkòkò tí ń forí sáyì ara wà á wò ó gbọ́dọ̀dà ara ń sán nígbó aṣíwèrè ní ọba kòso ìjì tí kọlura wọn tí sán gbà á lórí odò Ọlọ́run ni mami ò ní ṣàṣìṣe Ọlọ́run làkọ́kọ́ kì í ṣe gbákejì òrìṣà ibi tá a fẹ́ sọ̀rọ̀ lọ́jọ́ yẹn torí àwọn kan rí bẹ̀ yẹn mami àwọn mami náà wọ́n tètè dábẹ̀ yẹn àmọ́ fẹ́ sọ wípé Olúwa tí kò ṣeé fi wé igbákejì òrìṣà a fẹ́ sọ pé Ọlọ́run tí kò ṣeé fi wé igbákejì òrìṣà òun náà ni Ọlọ́run nítorí kò láfiwé òun lọ́lọ́run wa yóò jà bí ìjì yóò jà bí iná ó sọ fún Èlíjà ó ní ká lọ sórí òkè náà ká lọ wọ Ọlọ́run tí ń fi iná dáhùn àdúrà dìde tógúntógún
dìde tìjàtìjà, dìde nínú agbára rẹ̀. Mọ́mì, nígbà tí Ọlọ́run tí à ń pè yìí dìde, a sọ Dáníẹ́lì sínú ihò. Kìnìún bá ṣeré, ọwọ́ ayé ò bá Dáníẹ́lì ń bẹ̀. Ọ̀run gbé jáde. Ìyẹn ló tún rí. Bàbá mi ń bẹ̀. Iná mẹ́ta, ebèrú mẹ́ta, ìgbà nìkan. Wọ́n dáadáa. Mo ní ebèrú mẹ́ta, ìgbà nìkan. Wọ́n ní ó forí balẹ̀ fún òkùnkùn wọn. Wọ́n ní ó forí balẹ̀ fún òrìṣà wọn. Ṣùgbọ́n Ṣẹ́drákì, Médrákì àti Abẹ́gínígò wípé ọba kò pẹ́, àwa kì yóò forí balẹ̀ fún òrìṣà kankan. Ṣùgbọ́n Bíbélì mi fi yé mi wípé ojú ọba yí padà, ó sì tún lé sí i. Báyìí kò sándádálì kò má dálí àkàsà. Ó ní ojú rẹ̀ yí padà, ó sì tún lé sí i. Ó sọ fún àwọn adáná náà, ó ní ẹ dá ní ìlọ́po méje ju èyí tí ẹ ti ń dá lọ. Ẹ wo wàhálà àti ìdààmú èyí tí a ti fi Sunday sí láti bí oṣù bíi 5 sẹ́yìn, ará mi. Ṣùgbọ́n ọba mi tí kò sí tí kò lè ṣe, ọba tó sọ iná di ice water, fébèrú mẹ́ta, ó kún wọn pẹ̀lú ọwọ́ iná. Ọlọ́run ló máa jẹ́, bàbá mi ló máa jẹ́. Wọ́n ní ọba sì di àríran. Ọlọ́run kó wọn, ewu iná pa àwọn tí wọ́n fẹ́ jù síbẹ̀. Èmi sọ fún yín, ẹ̀yin ọba. Wọ́n ní tí ará ilé ẹni bá ń jẹ èkútélé onídodo, a ní ìdí gbùgbàgbùgbàgbàgbà. Mami, things we need is prayer. Agbára kíbàtì, àti ó lè kọrin. Agbára Olúwa, agbára kíbàtì, sọ̀kalẹ̀ wá ṣe tà wá. Agbára kíbàtì, agbára Olúwa, agbára kíbàtì, agbára Olúwa o, agbára kíbàtì, sọ̀kalẹ̀ wá ṣe tà wá. Agbára tí kì í bá tì. Gbogbo ibi tó o bá ti gbọ́ ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Òun ló ní kò láfiwé. Ẹ mú Sunday ọmọ Adéyẹmọ. Mami tó máa ṣe fún mi lọ́la ni pé bá ń fi ààwẹ̀ súnmọ́. Torí Bíbélì sọ pé a ò lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kí orí ọ̀fẹ́ kó máa pọ̀ sí. Bíbélì ní ká má rí. Fi ààwẹ̀ díẹ̀ kún. Ìwọ tó bá ní ọ̀sà tó lè gbà bíbí tó bá dẹ̀ pé tó pe Dragamatone lọ́la, mami àìsàn ara rẹ̀ bọ́dà. Mi kà fẹ́ sọ ìwúlò áńgẹ́lì yẹn ni torí àwọn kan máa sọ di business center. Some people have been find it, wọ́n ti lọ wádìí ìtumọ̀ áńgẹ́lì yẹn. Ẹlòmíì béèrè pé lọ́wọ́ mi pé dáàdì ṣé inú 7 book of Moses lẹ́tìrí ni. Àwọn wòlíì mẹ́ka kan tán bíbí mẹ́rin gan tẹ̀ pè mí lẹ́nu, dáàdì you are so powerful. A rí Ọlọ́run nínú ayé yín. Dáàdì can we know you? I want to know about that Dragamatone. What is the meaning that you want to know about Dragamatone? Just done things I said you should done. Àbí ẹbọ olóyìnbó ṣe máa sọ náà nìyẹn. Jésù sọ fún àwọn ibi àṣègbéyàwó. Ó ní ẹ ṣe gbogbo tó bá ti ní kẹ́ ẹ ṣe ni kẹ́ ẹ ṣe, kí ni o? Òun ni kẹ́ ẹ ṣe. Kí lẹ̀ ń wádìí ìkòkò? Àbí kí lẹ̀ ń wádìí ìdí ìkòkò? Kí lẹ̀ ń wádìí ẹ̀? Ẹ̀ ń wádìí ẹ̀ fẹ̀yìn sẹ́ni àkọ́kọ́. Ètò Ọlọ́run pè mí ó yàtọ̀ sí ètò pè ẹ́. Wòlíì la pè mí. Wòlíì la pè mí. Mo dẹ̀ ti sọ fún gbogbo ènìyàn pé àwa wòlíì la kọ́kọ́ jọba ayé.
Mélòó wá ní ọba ayé níwájú wòlíì? Àwa la máa gbàdúrà bóyá ẹyẹ lóye. Mo ní a máa tò orílẹ̀-èdè yìí sẹ̀. Adébóyè ti declare ara ẹ̀, ó ní pásítọ̀ làwọn, àwọn kì í ṣe wòlíì. Mami, gbogbo wọn máa fẹnu wọn jẹ́ èrí tí wọ́n ń jẹ́. Torí pé ìjẹkújẹ tí wọ́n ń jẹ, wọ́n máa sọ because mo ti ń pariwo pé ṣé àwọn wòlíì lè wà láàárín ìlú kí ó máa polúkú wọn ṣúwáyé. Ìlú tí ó bá dẹ̀ wà tí ò bá dẹ̀ sí prophecy, ìlú ọ̀hún máa ṣubú lulẹ̀ ni. Ṣùgbọ́n many prophecy nínú ọdún yìí, mami wàá rí gbogbo àwọn prophecy gidi, kò sí ìyàtọ̀ ń bẹ ni pé òkú àwọn èèyàn tí ó sọnù lọ́dún yìí lápọ̀. Ṣùgbọ́n bàbá Adébóyè sọ tiwọn, ó ní 50%. Ó máa reduce sí 50%. Ṣé 50% tó fẹ́ reduce sí yẹn, ṣé ewúrẹ́ ni wọ́n ní àbágùntàn? Ṣé koríko Akíntọ́lá ni tá a fẹ́ gé? Àwọn kan tiẹ̀ sọ pé ṣé ìjà tí Abíọ́lá, ìjà tí Awólọ́wọ̀ àti Akíntọ́lá jà nígbà ni kò káwọn kan lọ́gbà. Mami, I know what I'm saying. Ntí Ọlọ́run bá rán ọ ni kò jíṣẹ́. Mọ̀ pé ègbé ni fún ẹni tí a kò rán tó ń jẹ ni. Nígbà tó bá ní ẹgbóhùn Ọlọ́run, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Àwọn áńgẹ́lì kan dìde tán gbé idà sókè. Go and read your revelation very well. Ẹ lọ ka revelation yín dáadáa. You will know what they are calling angels. You will know how we are calling Jesus. Ó nìkan la fún lágbára láti lè ṣí èdìdì ọ̀rọ̀ náà. Lẹ́yìn Dáníẹ́lì tá a fi ọwọ́ kọ nǹkan sí ara ògiri, ẹnìkan ò rí kàbí kò ṣe Dáníẹ́lì. Ọlọ́run ń bọ̀ lódindi ọdún ìdájọ́ la wà yìí. Àwọn èèyàn ńlá ló máa lọ. Mami, ẹ lọ wo ṣé àná ni mo ṣe sọ̀rọ̀. Mo ní àwọn kan tí a bá bẹ̀rẹ̀ sí gbàdúrà, tẹ́ ẹ bá gbàdúrà dáadáa, nǹkan ìní wa á padà di ti ẹlòmíràn. Mo dẹ̀ ṣe ànàná rẹ̀ délẹ̀. Mo ní àwọn nǹkan ọ̀gbìn oko, bóyá adìyẹ ló fẹ́ sìn ni, bóyá ewúrẹ́ ló fẹ́ sìn ni, yóò mú ìmọ́tíkù fò tí Ọlọ́run máa bù sí lórí ilẹ̀. Gbígbìn ohun ọ̀gbìn lọ́dún yìí yóò wú gọ́gọ́, yóò so èso dáradára lọ́dún yìí. Ọlọ́run sọ pé òun máa bù sí èso ilẹ̀. Ó ní òun ó bù sí ọpọ́n àkàrà wa àti àwọn nǹkan ìgbìn wa. Ṣùgbọ́n báwo ni nígbà tí ilẹ̀ ò bá fararọ, báwo ni ọ̀rá tí Ọlọ́run dà sórí ilẹ̀ lọ́dún yìí ṣe fẹ́ ṣiṣẹ́? Nígbà tí àwọn tí wọn ò jẹ́ àsinmi tẹ́ ń lé pé òun ni kó become a president. Ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ wòlíì, ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ president of Nigeria, ẹ jẹ́ arojú yín níta. Tinubu nìkan là ń pariwo. Okay, Bákàrè, ìwọ náà ń kọ́ come out. Ṣèbí Sàràkí, Bùkọ́lá Sàràkí náà ti bọ́ ọ̀tá. Bọ́ ọ̀tá, ẹ jẹ́ arojú yín. Ká wá mọ ẹni tí kú máa pa nínú yín ló pọ̀. Wòlíì gan máa kú. Pásítọ̀ gan máa rọ̀run. Àfáà gan máa làlìkámọ̀. Bẹ́ẹ̀ làfáà ìmáàmù gan máa ṣe kí ni ó máa tẹrí gbaṣọ. A ó kéde ikú wọn, mami. Àwọn ènìyàn jankan wọn máa lọ lórílẹ̀ yìí. But what do you say? Kí ló ní lọ́kàn láti sọ? Mi ò ti sọ fún ẹ, mo ní mi ò ní pẹ́. Jáde pàdé lọ́la 30 minutes tí mo fẹ́ lò náà ti pé. Mo gbàdúrà fún gbogbo ọkàn tó ń gbọ́ mi pátá, ẹ ó rí àánú gbà. Ọlọ́run májẹ̀mú yóò ṣe yín lóore. Ibi ò ní dé sí yín o. Ẹ ò ní kúkú òjijì. Ẹ̀yin ọba lẹ́ẹ̀kan sí Ọbásanjọ́, Tinubu àtẹ̀yìn ọgbẹ̀yìn, ẹ palẹ̀ ilé yín mọ́. Ikú dé. Ó ti wọlé tọ̀ yín o. Ó ti wọlé tọ̀ yín. Lórúkọ Jésù, ẹ ó sùn ayọ̀. Ààbò Ọlọ́run kó wà lórí yín. Ààbò ilẹ̀ Góṣẹ́nì ìgbàanì kó wà lórí yín. Ká lọ láyọ̀, kẹ́ ẹ dé láyọ̀. Lọ́la, wọn ò ní túfọ̀ yín, wọn ò ní túfọ̀ mi o. Bẹ́ẹ̀ ló wá wí o. Ẹ wà tó mi. God bless you. Ó dàárọ̀. Yorùbá nation. Lórúkọ Jésù, ogun ọ̀run yóò tú Sunday lẹ̀. Bá mi ṣàmì. Bẹ́ẹ̀ lórí o.
Jésù Olúwa wa. Pè mí sórí nọ́mbà yìí bó o bá fẹ́ béèrè ìbéèrè àbó fẹ́ jẹ́ kí n gbàdúrà fún ọ fún ìbẹ̀rẹ̀ ọdún 08057455803 08057455803 yóò dára fún ọ lórúkọ Jésù. A ó jọ ṣọdún ayọ̀. Morning prayer yẹn started from tomorrow morning ní aago 5 kùtùkùtù láàárọ̀ la. Àdúrà àárọ̀ yẹn bẹ̀rẹ̀ láti ọ̀la títí ọdún yóò fi parí. Bẹ́ẹ̀ ló máa rí. Aago 3 bí àjọ pàdé. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Bye bye. See you.